Yeah, Ekalesa, Ekalema, sí àlàáfíà lẹ́wà, sí dáadáa ni mo bá yín. Yeah, lónìí, òwe, òun la fẹ́ pa lénìí. Òwe tí a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí, ó máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́gbọ́n. Mo fẹ́ kó mú báírò kó máa kọ òwe wọ̀nyẹn sílẹ̀. Sí arákùnrin ti débí tàbí kò tíì débí. Ó mo báírò níbo lẹ wà? Mo ti wà lórí ètò, kí ló ń ṣẹlẹ̀, kí ló dá wa dúró? Níbo lẹ send request sí? Ṣé ní Facebook àbí ní Instagram? Ẹ ti send request síbẹ̀? Ṣé ẹ̀yin ni Babátúndé ni? Ṣé ẹ̀yin ni Babátúndé ni? Kò sórúkọ yín nínú àwọn tó send request ní Facebook àbí Instagram lẹ́tí. Instagram kan mo wà, Facebook ni o, bóyá àkáǹtì yín kọ́ nílé yìí. Bóyá àkáǹtì àwọn àlùjọ̀nú lẹ lọ́wọ́. Kí là kọ́ láàkáǹtì? Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run by King Solomon. Hello. Ó yá ẹ máa bọ̀ ní ṣé ẹ ń wò mí bá. Ó yá ẹ comment. Mi ò tí ì rí yín. Ọ̀rọ̀ ta fi kọ́ọ̀dù sẹ́yìn ló tẹ̀ gbé wá bíbá yìí. Ajọ́ gbọ́dọ̀ òun rìkọ́ọ̀dù ilé àkáǹtì yín kọ́ nílé yìí. Ẹ mọ̀ pé àwọn kan máa ń gbé kámẹ́rà tì mí ni wípé àwọn fi mí powó lórí wọ́n fi mí powó lórí. Ok, ó yé Ọlọ́run. Ok, mo rí kọ́mẹ̀tì yín báyìí, ó yá ẹ send request, ẹ ti send request, ẹ̀yin ni ó yé Ọlọ́run 888. Ó yá ẹ wá send request ń sì kí gbé yín wọlé. Ẹ lọ mú báírò yín, kẹ́ lọ mú ìwé yín. Àṣà Yorùbá ò gbọ́dọ̀ parun. Ní èrò pé arákùnrin yìí mọ bó ṣe ń fi má bọ̀ lórí TikTok, má bọ̀ lórí Instagram jọ. Ókè, ó dàbí pé orí TikTok yẹn ló máa fẹ́ pay. Ó dàbí pé TikTok yẹn ni ó máa fẹ́ loud. Ó yá ẹ máa bọ̀, ó dà ok. Mo ẹsẹ̀ ń rí request yín sí ni.
ó yá ẹ wọlé bẹ́ẹ̀ ṣé ẹ ti. àbẹ́ ò tí ì rí náà. mi ò tí ì rí bí o. èmi ti accept yín ẹ̀yin lè má tó accept ẹ lọ́hùn. ok mo ti rí wọ́n ní join on camera mo ti join. àwọn kan fi mí powó ń gbòòrò gidi wọ́n máa gbé kámẹ́rà tí ni wípé. bẹ́ẹ̀ni. That's very good. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àdúgbò fọlọ́dúnmáyì bàbá àpètù. ẹ ṣàlàyé bí ẹ ṣe jẹ́ fáwọn ènìyàn ẹ introduce ara yín fáwọn èèyàn. ǹjẹ́ akónílé akí àlejò akọkùnrin akóbìnrin akọmọdé akágbà akóyún inú akásẹ̀ bí akí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ síwájú ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbàlagbà ìbò olódùmarè torí pé kìnìún àkọ́kọ́ tó kọ́kọ́ lórí oyè ó ní àfèmí kò pẹ́ tí kìnìún náà fi forí oyè sílẹ̀ kìnìún ẹlẹ́ẹ̀kejì náà gorí oyè ó tún ní àfèmí kò pẹ́ tóun náà fi forí oyè sílẹ̀ kìnìún ẹlẹ́ẹ̀kẹta ló sọ pé àfènìyàn àfẹrẹkù àfàláwùràbí kìnìún ẹlẹ́ẹ̀kẹta àwọn ló sì ń jọba ẹranko títí dòní mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹ̀yin tí ẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ fi ń wò wá kò ní fọ́ tòfò tarùn yóò máa gbénùgbẹ́ wò yín tòwó tọmọ yóò yálé wá bá gbogbo wa a ò ní ṣìṣe láṣẹ Èdùmàrè ọdún yìí ń parí lọ a ní ọdún parí o láṣẹ lọ́wọ́ Olódùmarè orúkọ mi ni ó yọ lọ́run lòdì ní àgòrò èmi lọ́mọ àgòrò gbọ́ngbọ́n lọ́mọ ẹgbẹ́ fèkè gbóbì fósìkà ẹni kó sùn rẹ̀ náà kágbọ́ tó bá yanu kó tó ibi burúkú ló ń bọ́ sọ́nu babalá bàbá wọn àgòrò ọmọdéjì ọmọ owó ìyọwọ́ tó ń fowó ọ̀pọ̀lọpọ̀ rẹ sí èmi lọ́mọ adéwìn ọmọ ọmọlẹ́gbẹ́ nílùú tèdè ẹ̀kú kalẹ̀ ẹ̀kọ́ àmójúbà lórí ètò ìtọ́jọ́ tòní ètò owó ilẹ̀ Yorùbá òun ló lálẹ́ garara bí ọ̀wàrà òjò ẹ gbádùn wa dáadáa báwọn òyìnbó ṣe ń gbádùn tíì táwọn bàbá wa ń gbádùn ẹ̀kọ́ gbígbóná. ẹ káàbọ̀ ẹ̀yin tí ẹ wà ní ilé oyè Ọlọ́run nìyẹn ọmọ Yorùbá tó gbọ́n níwájú tó gbọ́n lẹ́yìn tó mọ̀ bí ọ̀pẹ̀rẹ̀ àwọn eléyìí mọ Yorùbá wọ́n mọ nǹkan tó ń jẹ́ Yorùbá they know what is called Yorùbá ìdí tá a fi wà níbí lẹ́ni ni wípé a ò fẹ́ kí àṣà àwọn bàbá wa kó parun a ò dẹ̀ fẹ́ kí orísun wa kó ṣègbé ìdí nìyẹn tí a máa fi máa mú òwe yìí wá ní àkókò tí Elédùmarè bá fún wa láyè wípé kí a máa mú wá lónìí bí a ṣe máa bẹ̀rẹ̀ ni wípé a máa gbé àwọn ènìyàn wọlé tó bá mọ̀ wípé ọmọ Yorùbá àtàtà ni ọmọ Yorùbá gidi ni ẹ́ alàgbà wa tó wà níbí wọ́n máa béèrè òwe lọ́wọ́ yẹn máa parí ẹ̀ tí ẹ bá ti wá parí òwe yẹn tán lẹ́yìn tí a bá parí rẹ̀ a máa wá ṣàlàyé nǹkan tí òwe kankan túmọ̀ sí fún gbogbo wa so ní TikTok ni o ní Instagram ni o ní orí Facebook ni o ìwọ tó bá mọ̀ wípé wo ní àǹfààní láti mọ òwe tí o mọ̀ wípé o lè dáhùn òwe nìkan ni kó send request ìwọ tó bá mọ̀ wípé o lè dáhùn òwe please o ní ìdàtí send request sáà máa mú ìwé ẹ kó máa kọ sílẹ̀ kó máa wò wá so thank you very much God bless you so bí o ṣe rí nìyẹn so ní báyìí ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun lè dáhùn òwe kó send request ká máa gbé wọlé ní everywhere ìbájẹ́ Facebook ni o ìbájẹ́ TikTok ni o ìbájẹ́ Instagram ni o God bless you so ṣé ẹ ní àfikún tẹ́fẹ́ fi sí. ká má bàa dónà pẹnu a kí gbogbo èèyàn ọmọ ìyá wa ní kóòtù òjíire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibikíbi tẹ́ ti ń wò wá níbikíbi tí ìtàkùn ayélujára ojú ìwé tó lóyìnbó ń pè ní Facebook tó dé a kí yín púpọ̀ ọmọ aráyò ní mú wa lóhùn tẹ́ ẹ bá ti wọlé tẹ́ ẹ mọ̀ kó dá yín lójú pé ẹ gbọ́ òwe dáadáa tẹ́ ẹ lè parí òwe torí pé àwọn òwe yìí bàbá mi ó yànnàná gbogbo ẹ̀ fún yín ní ẹyọ kọ̀ọ̀kan tá a bá ti pa tá a mẹ́nu bà wọ́n á sì sọ àsìkò gbà tẹ́ ẹ lè lò ó bó sì jẹ́ pé ẹnu wa náà nítorí pé akífẹnunúkùn akífíjógùn bó jẹ́ ẹnu wa náà lẹ́ bá ti gbọ́ déédéé ara ló ṣe ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kópa ẹ fẹ́ parí òwe ẹ send request ẹ sì má gbàgbé gbogbo àárọ̀ ọjọ́ àbámẹ́ta la máa ń pàdé lórí Instagram ibẹ̀ láti máa ń tẹ́pẹ́ pé ètò sílẹ̀ dáadáa
máa ṣe àgbéyẹ̀wò àwọn òwe ilẹ̀ wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní ló jẹ́ pé tẹ́ bá fi èdè Yorùbá tẹ́ bá fi bá wọn sọ̀rọ̀ n ò ní mọ ìtumọ̀ ohun tẹ́ ẹ sọ tẹ́ ẹ bá ti fi òyìnbó là láàrin àìfàìmọ̀ tá a bá tètè jígìrì sédè àti àṣà àti ṣe àwọn baba ńlá baba kó má jẹ́ pé àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n ń ti ìlú wọn wá kọ́ èdè Yorùbá níbí ni wọ́n á tún wá padà lọ háyà tí wọ́n á lọ gbà pé kí wọ́n máa kọ́ wa lédè bó pẹ́ bóyá tàbí tí wọ́n máa kọ́ àwọn ọmọ wa torí nàìjíríà jígìrì sí nǹkan torí pé aláṣọ ló ń pe aṣọ ẹ̀ lákìsà tí àwọn ọmọ rẹ̀ tán fi rí ba lóhùn. ẹ kálẹ́ sà. àlàáfíà lẹwà. àlàáfíà ni bàbá. ṣé ẹ fẹ́ dáhùn òwe ni. That's very good. So, Oya. Ẹ káàbọ̀ sórí ètò yìí, kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè? Ẹ kálẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ hold on sir, láti Facebook ẹ hold on. Ẹ hold on ní Instagram yìí, ẹ jọ̀ọ́. Oya, wọ́n ń gbọ́rọ̀ yín sir. Wọ́n ní bọ́lẹ̀ tí ń pè, wọ́n ní láti bo. Ok, wọ́n ní Ayọ̀mídé láti Dubai. Ó dáa o. Òwe àkọ́kọ́ rèé àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yábùsàn ẹ parí òwe wọn. ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yábùsàn ọmọ burúkú ọ̀gẹ̀dẹ̀ ọmọ burúkú yálùpá àdúnà. Wọ́n ti fún yín lésì, ṣé wọ́n gbà á? Bẹ́ẹ̀ ni wọ́n gbà á ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yábùsàn ọmọ burúkú kò yálùpá bẹ́ẹ̀ ni wọ́n gbà bọ́ tí ń palẹ̀ Yorùbá nù. That's very good. Dáadáa. Now òwe tí ẹ dáhùn yìí báwo lo yẹn ṣe yé yín sí àti wípé àkókò lẹ́rù mọ̀ wípé èèyàn lè lo òwe náà. ẹ̀gbọ́n wọ́n fi ń ṣe àṣàyàn wọ́n fi ń fúnyàn ní ìkìlọ̀ ní bí àṣàyàn pé network. tí wọ́n máa ń báyàn wí. Okay, that's very good. Ẹ ṣé máa caution yẹn láti máa báyìí sí. Ẹ ṣé gan. Ṣé kàn bèrè ẹyọ kan sí. Ṣé kàn bèrè ẹyọ kan sí. Ẹ kàn lè bèrè ẹyọ kan sí. Ọ̀ya. Mi ò gbọ́ ohun tí wọ́n sọ dáadáa wọ́n sọ pé òwe òun pé wọ́n wá fi ń kíwà ìlọ̀ fún yàn. Yeah. Bẹ́ẹ̀ ni wọ́n fi ń kíwà ìlọ̀ ṣùgbọ́n kì í ṣe ohun tó dúró fún dáadáa nù nílẹ̀ Yorùbá. Ohun tí wọ́n ń gbà lérò ni pé ẹ rí i pé ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì pọ́n òun náà ń pè ní dúdú kò sì ṣeé jẹ ó máa ń kónu. Ṣé ẹ̀ wá lè dojú wọn kó lóun fẹ́ mú ọ̀gẹ̀dẹ̀ tó fi dé orí oògùn ọ̀sà tó ń fi ọ̀gẹ̀dẹ̀ dúdú ṣe wọn á kọ́kọ́ bẹ wọn á sa tó máa gbẹ wọn á lọ á di páúdà kan tó de fi nǹkan míì kún wọn tó fi ṣògùn ọ̀sà. Kì wá ṣe wípé àwọn fi ń kíwà ìlọ̀ ohun tó ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá burú a kì í déédéé kákàn fìbínú wọn sọ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ẹ lè déédé ọmọ burúkú ìyálùpá ẹ lè déédé pé ọmọ yìí ya ọmọ burúkú kẹ wá mú kẹkàn mú ìbọn tàbátà kẹ fi ṣáàpá rárá ẹ máa tù ú pẹ̀lẹ́kùtù ọjọ́ kẹ fọ̀rọ̀ bá wí ọjọ́ kẹ fẹ́ gba bá wí ọjọ́ kẹ fà á múra kẹ bá sọ̀rọ̀. Bó ṣe rí nù. Wọ́n ní kẹ́ béèrè òwe kan sí. Ọ̀yá o ká bẹ̀rẹ̀ òwe mìíràn bí. Àwọn àbábọ̀ wọn ní àparò kan kò ga jù kan lọ ẹ parí ẹ̀ àparò kan kò ga jù kan lọ. Ìyá Bíkẹ́. Àfẹ̀yí tó bá gbé lébi. Àparò kan kò ga jù kan lọ àfẹ̀yí tó bá gbérí ibi ìrókù bẹ́ẹ̀ ni wọ́n ti ń pòwe náà nílẹ̀ Yorùbá ló ti bá wọn. Ṣé a lè sọ àsìkò ìgbà tó ń lo òwe yìí fún wa? Mo lè sọ. Ṣé o gbọ́ bá ti mọ̀ pé ẹ tẹ̀síwájú. Ní pé nǹkan tó ń lò fún ni pé. Ọ́fíìsì kí ni ẹ̀ mọ̀ kọ́ lè máa gbọ́ wọn clearly. Wọ́n fẹ́ fi nǹkan fún yàn. So wọ́n fẹ́ pé wúre láàrin ìkó gbọ́dọ̀ jù kan. Wúre láàrin ìkó gbọ́dọ̀ jù kan. Ìgbé ìkan tó ń pé ẹnì kọ̀ọ̀kan kankan náà ló yẹ kọjọ kọjọ. Ẹ̀kọ́ yìí kan ó pọ̀ jù. Ìkó gbọ́dọ̀ jù kan pé ìdí òjò bí bá a ṣe bẹ̀rù la bọ́ ọmọ pé àparò kan ò ga jù kan lọ o. Àfi yóò bá gbérí ìdí lókù. Ẹ ṣe àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí. Ẹ ṣé o God sir, God bless you. Yes sir.
ms àti kan bá sà. Oya bàbá wa láti Instagram ẹ káàbọ̀. Ẹ máa kálẹ̀ o ọba Solomoni. Ẹ rásá o. Ẹ kálẹ̀. Mo fẹ́ dáhùn òwe ni. Ó dáa. Oya ẹ bèrè lọ́wọ́ wọn. Wọ́n ti wà lójú òpó. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ sórí ètò yìí o, kí lorúkọ yín àti bólẹ̀ tí ń pè? Agbẹjọ́rò Káyọ̀dé Akínṣọlá lorúkọ mi. Mò ń pè láti ìlú Èkó. Ẹ dákun àfẹlẹ́gbẹ́ àbẹ̀yẹ gbóhùn sókè díẹ̀. Mo ní agbẹjọ́rò Káyọ̀dé Akínṣọlá lorúkọ mi. Mò ń pè láti ìlú Èkó. Ọ̀dà mi ìgbọ́n yín dára ṣùgbọ́n mọ̀ pé bàbá mi máa wá gbọ́ yín dára ń bẹ̀ wọ́n. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tó ní àná tó lòní kò lè lọ́la, ẹ parí ẹ̀. Ẹni tó ní àná tó lòní kò lè lọ́la, ẹ parí ẹ̀. Mi mọ ìdáhùn sí òwe yẹn o. Òwe yẹn lágbára. Àìmọ́ Mi mọ o. wọn ló pàkàtọ. Òwe yẹn lágbára. Alàgbà tó pè láti Yorùbá yìí ó dàbí pé ọmọ Yorùbá àtàtà ni wọ́n kan tó bá ráyè kan pè wọlé padà. Àtẹni tó bá túmọ̀ ẹ fi rìkwẹ́sì yín ṣọwọ́ sí wa. Ẹ ṣé o gọ́sà o, God bless you. Who is the next person? Ṣàrẹ́ tó tún wà lójú òpó. Ẹ̀yin tí ẹ bá wà lójú òpó ẹ send request kẹ́ ẹ parí òwe òun fún wa ká tó máa lọ ká má gbàrà lákòókò púpọ̀ lórí ètò ìtọ́jọ́ tòní. Ẹ kálẹ́ o. Ẹ send request. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ káàbọ̀ sórí ètò orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Àtàgbẹ̀dẹ la ti ń pè o, princess ló bá yín sọ̀rọ̀ látàgbẹ̀dẹ. Àgbẹ̀dẹ la ti ń pè. Kí lẹ pe orúkọ yín? Princess ló ń sọ̀rọ̀ látàgbẹ̀dẹ. Princess ọmọbabìnrin látàgbẹ̀dẹ. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ káàbọ̀ sórí ètò yìí o. Yes sir, ẹ Ẹ bá wa kálẹ́ parí òwe òun àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tó lànà tó lòní kò lè lọ́la, ẹ bá wa parí ẹ̀. Ọlọ́run ló lọ́jọ́ gbogbo. Bẹ́ẹ̀ ni àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tó lànà tó lòní kò lè lọ́la, Olódùmarè nìkan ló lọ́jọ́ gbogbo. Bẹ́ẹ̀ ni ẹ ṣe wọ́n ti pa nù. Ṣé òwe yìí ẹ mọ̀ gbà àsìkò tó lọ́nà o? Àsìkò ìgbà tó wọ́n máa fi ń gba èèyàn níyànjú kó má kánjú, kó má sáré kọjá kádàrá, kó má tẹ̀lé bàṣubàṣu. Bẹ́ẹ̀ ni torí pé ṣàṣàrí tẹ́ bá ti ẹnu bọ ní òwe Yorùbá ṣàṣàrí ibi tó òwe Yorùbá ò ní ṣiṣẹ́ fún ṣùgbọ́n ohun tó ń ṣiṣẹ́ fún tààrà òun ni pé ẹnìkan ò lè lólé ayé gbó. Àwọn tó wà níbẹ̀ lánàá kọ́ ló wà ń bẹ̀ lónìí tẹ́ bá sì rí àwọn tó wà ń bẹ̀ lánàá tó tún wà ń bẹ̀ lónìí kì í ṣe àwọn ni ó wà ń bẹ̀ lọ́la. Ipòkípò tó bá wà àárín ló wà àwọn ọ̀kẹ́ ti wà ń bẹ̀ lánàá ìwọ débẹ̀ àwọn ọ̀kẹ́ ó tún wà bẹ̀ tí wọ́n bá kúrò bẹ̀ tó bá dọ̀la. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ètò gbogbo ẹ kù sí ọwọ́ bàbá mi ọba Solomon. Ẹ ṣeun gan. Tí àtúrà tó wà bẹ́ẹ̀ tí a sì fẹ́ parí òwe kan sí kẹ́ tó máa lọ. Agnes, are you here to play? Òsáì sẹ̀pẹ̀tẹ́rì ń bì. Mo yọ ẹ́ dànù nìyẹn. Ok, bóyá kẹ́ pé nọ́mbà fún ọkọ máa pè sórí nọ́mbà. Ọ̀dà ń gbà wọ́n. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé. Òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sí rèé o. 0 8 0 6 9 3 1 6 8 1 2 lẹ́ẹ̀kan sí 0
ẹ̀jọ òdo ẹ̀fà ẹ̀sán ẹ̀ta ọ̀kan ẹ̀fà ẹ̀jọ ọ̀kan èjì ájẹ̀yìn tó jẹ́ pé network ẹ̀ náà ní sálọ kò easy. Bóyá kó máa bọ̀ ní Instagram. Network TikTok okay stable. TikTok. Jẹ́ kí n wo fóònù kékeré dàgbà mi. Kàbí fóònù tó fi ń ṣe ìkan ló fi lọ́lọ́pọ̀ nọ́mbà yìí. mo ti dé ní padà. Bóyá kẹ́ wọlé sí TikTok àbí Instagram lè máa wọlé sí èwo ló máa simple because ó dà pé network Facebook yóò gbádùn. ẹ ti dé nípa yóò sí dáadáa bóyá ká. Bóyá ẹ̀tọ́. Bóyá ẹ wọlé sí Instagram náà kí n wò yín ní ká tún wo network tìyẹn wò. Ṣé ẹ ti wà ní Facebook? Ṣé ẹ ti wà lórí Instagram? Ẹ̀lú bàbá mi. Ṣé ẹ ti wà lórí Instagram? Bẹ́ẹ̀ ni mo ti dé Instagram. Bóyá ẹ comment kẹ́ send request. Request ọkàn. Kí ni handle yín? Oyún náà wíńdò sí náà. Èmi ni mo kọ káábèsí o, tí mo kọ káábèsí o. Ṣé ń gbọ́ mi dáadáa báyìí? Mo ń gbọ́ yín dáadáa. Ìpè ti wọlé o. Ó yá ẹ gbé. Hello. Ẹ káalẹ́ o, bolẹ̀ tí ń pè kí lorúkọ yín? Yusuf. Purọ́ ní ìtorí tó bá parọ́ débì kan wàá padà jalè. Ẹ ṣeun ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ torí ẹ gbé gbádi. Ẹ farabalẹ̀ sí dáadáa. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ bó ṣe ń pa. Ẹ ṣeun. Wọ́n ní purọ́ níyìn torí tó bá farabalẹ̀ wàá padà jalè. Purọ́ níyìn bó ṣe parí ẹ̀ nù. Ó yá o 080 69 31 68 12 080 69 31 68 12. Hello. Ẹ káàbọ̀ sórí ètò yìí, kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè? Hello, Ṣẹ́gun lorúkọ mi. Olúwaṣẹ́gun láti ìlú wo? Láti ìlú Èkó, Arómisálẹ̀ gbẹlẹgbẹ. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa parí òwe wọn, àwọn àgbà bọ̀ wọ́n ní purọ́ níyìn. Tọ́ wọ́n ti pa o. Àwọn àgbà bọ̀ wọ́n ní purọ́ níyìn. Ẹ̀tẹ́ ló mú wá. Purọ́ níyìn ẹ̀tẹ́ ló mú wá. Ó kù nìbọn ró. Ṣé wà ń bẹ̀? Àwọn àbí. Ọ̀ya àwẹ̀.
lu ni kò lè pa ní. Ó lè ọ̀dà ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ bọ́n ṣe ń parẹ́ àjọgbà mìíràn tá a bá wá sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò yìí o, kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè? Ẹ dákun ẹ bá ń gbóhùn sókè bàbá mi. Adéwálé. Adéǹrelé. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi dáadáa. Àtìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ sà? Ẹ bá wa parí òwe wọn, àwọn àgbà bọ̀ wọ́n ní bówó lu ni kò lè pa ni. Bówó lu ni kò lè pa ni. Ẹ bá wa parí òwe wọn. Kówó lu ni kò lè pa ni. Bí owó lu ni kò lè pa ni. Bó bá wó lu ni kò lè pa ni. Ẹ bá wa parí ẹ̀. Ìyẹn lè fún mi lẹ́rẹ́ lè bèrè mi. Kábèrè mi ò dáa. Kábèrè mi àbí ká jẹ́ káwọn èèyàn parí eléyìí kó tó ti pa mú mi wá. Àwọn eléyìí tí wọn bá ti parí yẹn tẹ́ bá ti gbẹ́lòmíì wọlé èèyàn náà lè máa tún bèrè títọ́ máa fi mọ̀. Ọ̀yà bàbá mi wọ́n ní kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa lọ. Ẹ máa bá wa lọ, ẹ máa gbọ́ bọ́n ṣe máa parí ẹ̀tàn bá wọlé. Ẹ ṣé àdúpẹ́ púpọ̀. (08069316812). Hello, ẹ káàbọ̀ sórí ètò yìí láti bolẹ̀ tí ń pè. Orúkọ mi ni Taofik Tajudeen láti Ìdíròkò. Orúkọ yín ni Tajudeen Taofik láti ìlú Ìrókò. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa parí òwe yìí, àwọn àgbà bọ̀ wọ́n ní bówó lu ni kò lè pa ni. Mi ò gbọ́ yín o. Àwọn àgbà bọ̀ wọ́n ní bówó lu ni kò lè pa ni. Ẹ bá wa parí òwe wọn. Tó bá máa pa ni kó pa ni. Tó bá máa pa ni kó pa ni. Àti ráwọn tó ń sọ ní comment section o, àti ráwọn tó ń sọ kábíyèsí wọ́n ti ń sọ ní comment section. Tó bá máa pa ni kó pa ni. Ọ̀dà ẹ ṣeun, ẹ ṣé, ẹ gbọ́ bọ́n ṣe ń pa nísìn. Ẹ jẹ́ ká gbẹ́ lómi wọlé. Ìpè ti bẹ̀rẹ̀ sí jápè o, ẹ káàbọ̀ o, kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè? Ẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò, kí lorúkọ yín láti ìlú wo lẹ tí ń pè? Orúkọ tèmi ni Lọ́rísínà. Lọ́rísínà láti ìlú wo? Láti Abẹ́òkúta. Láti ìlú Abẹ́òkúta. Bó tilẹ̀ jẹ́ báwọn èèyàn ti ń pa òwe yìí ní comment section ní yàrá àgbàlejò, ṣùgbọ́n ànífìhun ní ṣe torí pé kí gbogbo èèyàn lè tẹ́tí wọn lè gbọ́ bí wọ́n ṣe ń parí òwe nílẹ̀ Yorùbá. Ẹ bá wa parí òwe wọn, àwọn àgbà bọ̀ wọ́n ní bówó lu ni kò lè pa ni. Ẹ parí ẹ̀. Igi tí a fẹ̀yìntì tí ò gbani dúró, bówó lu ni kò lè pa ni. Igi tí a fẹ̀yìntì tí ò gbani dúró. Tí ò gbani dúró, bówó lu ni kò lè pa ni. Ẹ ṣé bọ́n ti ń pa nílẹ̀ Yorùbá nù. Ẹ ṣé. Ó yá o, ṣé ẹ sì wà ń bẹ̀? Mo sì wà ń bí sà. Ó yá o, ẹ bá wa parí eléyìí. Àwọn àgbà bọ̀ wọ́n ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rírin ká sọ pé arírin. Bí a bá rírin ká sọ pé arírin. Ẹ ṣeun àdúpẹ́ púpọ̀. Ó yá o, ìkẹta, àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ sùhá. Ẹ parí òwe wọn. Ọ̀kẹ́rẹ́ jẹyìn. Ọ̀kẹ́rẹ́ sùlá. Oṣù ha ìhá oṣù ha. Oṣù ìhá. Ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ sùlá. Ó pakasọ kábíyèsí Olódùmarè. Ọ̀dà ẹ jẹ́ ká tún dẹ́lòmíì lóhùn, ẹ ṣé. Ìpè ló ń jára àwọn ẹ má bínú, èmi kọ́ mò ń kọ̀ tẹ o. Bá a ṣe ń gbé ní méjì ń wọlé papọ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí, kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè? Hello, ẹ káàbọ̀ sórí ètò yìí, níbo lẹ tí ń pè, kí lorúkọ yín? Tóbi lórúkọ mi láti ìlú Ìbàdàn. Olúwa tóbi lọ́ba láti ìlú Ìbàdàn. Ẹ bá wa parí òwe hùn, àwọn àgbà bọ̀ wọ́n ní
ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ su ihá ẹ parí ẹ̀. ọ̀kẹ́rẹ́ jẹyìn oṣù yá. Hello. bẹ́ẹ̀ni. ọ̀kẹ́rẹ́ jẹyìn oṣù yá. bẹ́ẹ̀ni. ọmọ ṣé pé ó pàkàṣọ. mo bọ̀. ṣé àbẹ́ ọ̀kẹ́rẹ́ yẹn bẹ́ àpòrán tí tọ́lẹ́tì o. ọ̀kẹ́rẹ́ ò rántí tọ́lẹ́tì ọ̀dà ẹ̀ṣẹ̀hún ẹ̀ṣẹ̀ ẹ̀já dẹ́lómi lóhùn. ẹ káàbọ̀ sórí ètò yìí kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. ẹ káàbọ̀ sórí ètò yìí kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. Sọ̀díkì ló ń pè láti bẹ̀rẹ̀. alàgbà Sọ̀díkì láti ìlú wo. láti ìlú Bẹ̀rẹ̀. láti ìlú Bẹ̀rẹ̀ nìbàdàn àbímbo. ẹ̀kọ́ náà. ó dáa o ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa parí òwe hun àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ su há. ọ̀kẹ́rẹ́ jẹyìn ó wá fún wa. ìgbà tó jẹyìn tán ó sún wa ọ̀kẹ́rẹ́ ló mọ̀ náà. ọ̀kẹ́rẹ́ ló ṣe kí ni. ọ̀kẹ́rẹ́ ló mọ̀. wọ́n lọ́kẹ́rẹ́ ló mọ̀ ó dáa ẹ ṣe ẹ jẹ́ ká dẹ́lòmíì lóhùn. àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ su há. hello ẹ káàbọ̀ sórí ètò yìí kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. orúkọ tèmi náà lọ sínú àmì náà mo pè tẹ́lẹ̀. ọ̀dà ẹ káàbọ̀ sórí ètò. ọ̀kẹ́rẹ́ gun ẹ̀yìn oṣù wa ọ̀kẹ́rẹ́ gun ìrókò ojú ọ̀jẹ̀ dá. a sọ pé ọ̀kẹ́rẹ́ gun ẹ̀yìn ọ̀kẹ́rẹ́ jẹ ẹ̀yìn. ọ̀kẹ́rẹ́ jẹ ẹ̀yìn. ó jẹ ẹ̀yìn ọ̀pẹ. ọ̀kẹ́rẹ́ gun ìrókò ojú ọ̀jẹ̀ dá. bẹ́ẹ̀ kọ́. ẹ jẹ́ ká dẹ́lòmíì lóhùn. gbogbo ẹ̀yin tẹ́ ń pè ta ò rí gbé ìpè ló ń já pé àwakọ̀ o ẹ káàbọ̀ sórí ètò yìí kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè wá. Àlàbá láti Kẹjà ló ń pè yín sà. alàgbà Àlàbá láti ìlú Kẹjà nílùú Èkó. bẹ́ẹ̀ni sà. ẹ dákun ẹ bá wa parí òwe wọn àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹ èèyàn ọ̀kẹ́rẹ́ su há. ẹ kọ́ mi gé sà. ọ̀kẹ́rẹ́ jẹ ẹyìn ọ̀kẹ́rẹ́ su ihá. ẹ bá wa parí ẹ̀. ṣé ẹ ló. a wà pẹ̀lú yín. ẹ má bínú pé wàhálà mi kọ ẹ fi sọ́lẹ̀ kan síta. ọ̀kẹ́rẹ́ jẹ èèyàn ọ̀kẹ́rẹ́ su há. ẹ jẹ́ kí n sọ simple Yorùbá oye gbogbo alọ́nà fún. ó ha lọ́nà fún ni. bẹ́ẹ̀ ni sà. ọ̀gá ẹ ṣeun ẹ ṣe bó bá ṣe jẹ́ ìgbọ́. ọ̀rẹ́ sà. ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ su há. hello ẹ káàbọ̀ sórí ètò yìí o kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. hello ẹ káàsán. ẹ káalẹ́ o kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. hello ẹ káàsán. kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. Lukman láti Ṣàngó ni. alàgbà Lukman láti ìlú Ṣàngó. ẹ bá wa parí òwe hùn àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ su há. ọ̀kẹ́rẹ́ mu jẹ̀dí ni ó màgbó jẹ̀dí. ọ̀kẹ́rẹ́ màgbó jẹ̀dí ni òun ló jẹ́ oṣù há ẹ̀ka rè láì ẹ ṣé ọmọ Yorùbá àtàtà ẹ ṣé. ó yá o ẹ pè wọlé 08069316812. ẹ mà káàbọ̀ sórí ètò yìí kí lorúkọ yín láti bòlẹ̀ tí ń pè. Abẹ́ ló ń pè láti Agric. ẹ torúkọ yín dá lẹ́ẹ̀kan sí i. Abẹ́ láti Agric. alàgbà Abẹ́ Abíọ́dún láti Agric ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa parí òwe hun àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyàn ọ̀kẹ́rẹ́ su há.
Mo ọ̀kẹ́rẹ́ máa ya sógbẹ̀yìn nìyẹn o. Ọ̀kẹ́rẹ́ máa ya sógbẹ̀yìn. Alàgbà Abbey láti ìlú Àkíríyà ọ̀dà ìṣègùn ẹ jẹ́ ká fẹ́ lómi láàyè kan bá wa dá sí. 08069316812 08069316812 08069316812. Ìpè ló ń já pé o. Ẹ káàbọ̀ sórí ètò, kí lorúkọ yín láti bo lẹ ti ń pè? Àlàáfíà ni fún yín. Àlàáfíà ní fẹ́yìn náà o. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Wòlíì ọmọ májẹ̀mú ló ń sọ̀rọ̀. Bàbá mi wòlíì ọmọ májẹ̀mú àfihàn púpọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa parí òwe òun. Wọ́n ń pè láti ìdí. Ẹ ń pè láti ìlú. Ọ̀kẹ́rẹ́ jẹyìn, ọ̀kẹ́rẹ́ ṣúra, ọ̀kẹ́rẹ́ kọjá àyè, ọ̀kẹ́rẹ́ bọ́ sọ́dẹ. Ọ̀kẹ́rẹ́ jẹyìn, ọ̀kẹ́rẹ́ ṣúra, ọ̀kẹ́rẹ́ kọjá àyè ẹ̀ ó bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọ̀dà bẹ́ẹ̀ bá gbà ẹ gbọ́ ẹ ṣeun bàbá mi ọmọ májẹ̀mú ẹ ṣe. Ẹ dákun ìpè ló ń já pé o. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè? Ẹ̀lú ẹ̀mà káàbọ̀ sórí ètò yìí. Orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè? Láti Ìbàdàn. Láti ìlú Ìbàdàn orúkọ yín? Akóredé. Alàgbà Akóredé láti ìlú Ìbàdàn. Ẹ dákun ẹ bá wa parí òwe òun. Àwọn àgbà bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ ṣúra. Ọ̀kẹ́rẹ́ jẹyìn, ọ̀kẹ́rẹ́ ṣúra, òun àjẹ làásù. Ẹ tún wílẹ̀ kan sí kí n gbọ́. Ọ̀kẹ́rẹ́ jẹyìn, ọ̀kẹ́rẹ́ ṣúra, òun àjẹ làásù. Ọ̀kẹ́rẹ́ jẹyìn ọ̀kẹ́rẹ́ ṣúra, ohun tá a bá jẹ làásù. Ẹ ṣeun àgbà òní tẹ́ lórílẹ̀. Ẹ ṣe àdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa dá sí ètò ìwé náà láti àárọ̀. Ilé òní lè yín ọ̀nì òní náà yín ní kòkòrò láabi bíbí bá ń lọ níwájú ẹ̀ ò ní bá bó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá yín o níwọ̀n bá tọ́dún kù kò fi parí a ò ní bọ́dún lọ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè òwe tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí tó tọjọ́ tòní gbogbo ẹ̀ lẹ́ti gbọ́ táwọn èèyàn ti parí hun. Àkọ́kọ́ làwọn àgbàlagbà wọn pa báyìí nílẹ̀ Yorùbá pé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yábùsán ọmọ burúkú kò yálù pa. Àkọ́kọ́ nu bàbá mi ọba Solomon ọba àgbáyé ó dọwọ́ yín àmúlele. Ẹ ṣeun gan Ọlọ́run àbùkù fún yín. Ẹ ò ní rí dààmú ẹ̀rá ẹnu gbà. Àmín àṣẹ Èdùmàrè. Gbogbo àdáwọ́lé yín ayọrísí rere. Àmín àṣẹ Èdùmàrè. Tí bá ti parí àlàyé wọ̀nyẹn mo máa tún gbé yín wọlé padà láti wá kí wa. Ọ̀dà bàbá. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà. Ẹ̀kọ́ tó wà nínú òwe tí a ń kọ́ látàárọ̀ ló kàn báyìí. Mo bá ẹ̀rọ ẹ̀kọ́ kọ̀ọ̀kọ̀ sílẹ̀. Ẹ gbọ́ mi dáadáa. Àwa Yorùbá ní nǹkan tó jẹ́ iyebíye lọ́wọ́. Ṣùgbọ́n a ò mọyì nǹkan tí a ní. Ìtìjú ni fún ọmọ Yorùbá. Kí Yorùbá máa sọ òwe, kí ọmọ Yorùbá máa mọ ìtumọ̀ òwe, ìtìjú ni. Kí ló dé fà á? Torí pé a ò kọ́. Nǹkan tí a bá kọ́ la máa mọ̀. Now, òwe àkọ́kọ́, a máa kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yábùsán. Ọmọ burúkú kò yálù pa. Ọ̀gẹ̀dẹ̀, kí ni wọ́n ń pè ní ọ̀gẹ̀dẹ̀ dúdú? Ìkálẹ̀ máa ń pè ní àbàtíyàn. Bó ṣe wà ní dúdú yẹn, o ò lè bù jẹ, o ò lè sáyìn mọ́. Ṣùgbọ́n tí o bá ní sùúrù, tó bá pọ́n,
ó easy láti bó ìpèpò ara láti jẹ. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn. Tó bá ní sùúrù fún ọ̀gẹ̀dẹ̀ yẹn, ìgbà yẹn ló tún lè jẹ. Bó ṣe wà ní tútù yẹn tó bá lọ sáyẹn mọ́ bẹ́ẹ̀ yẹn, ó ṣeéṣe kí ẹnu ẹ̀ kó bó. Now, ọmọ burúkú kò yá lò pa. Nǹkan tí wọ́n ń sọ fún wa ni wípé ọmọ tí ò dá lénìí, ọmọ burúkú yẹn tí kò dá lójú ẹ̀ yẹn, tí o bá lè ṣe sùúrù, ọmọ yẹn lè padà ṣe fún ẹ jẹ o. Má fi ọmọ kẹ́ ọmọ, má fi ọmọ wé ọmọ. Àwọn òbí kan lónìí, torí pé ọmọ wọn ò tí ì rí owó fún wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní fọmọ yẹn ṣẹlẹ́yà, wọ́n fi ẹ̀mí hatred sí lára torí pé kò tí ì rí owó fún ẹ. Ọmọ yẹn ó sì lè wúlò fún ẹ lọ́la o. Ọmọ tó ya ẹ̀ pátá ní kékeré, ó lè di àgbà, kọ́mọ yẹn wá padà jẹ́ olú ọmọ fún ẹ o. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn, ọmọ burúkú kò yá lò pa. Lóòótọ́ wọ́n ní ká tọ́ ọmọ wa kó ba lè fún wa ní ìsinmi. Má lu ọmọ ẹ pa o, má fi bínú na ọmọ o. Ọmọ burúkú lénìí ó lè di ọmọ gidi lọ́la o. Ayé ìgbà kan ọmọ burúkú làwa yìí tẹ́lẹ̀ o. Eré àníwá o, gúngùngọ́bẹ ni wa o. Ṣùgbọ́n lónìí àti wúlò díẹ̀ o. Àwúlò fún ẹbí, àwúlò fún ará, àwúlò fèròdà. Ìtumọ̀ òwe yẹn ni ẹ wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú tó bá fi bínú sá ẹyin mọ bó ṣe dúdú yẹn, ẹnu ẹ máa bó ni o. Ṣùgbọ́n tó bá lè ní sùúrù fún ọ̀gẹ̀dẹ̀ yẹn, ó máa ṣe é jẹ, wàá lè bó, wàá fi dín ọ̀gẹ̀dẹ̀, wàá fi dín dòdò. Ọmọ burúkú tó pè lọ́mọ burúkú lé nìyẹn, ó lè di ọ̀la, ó di olú ọmọ o. That is number 1. Number 2, àparò kan kò ga jù kan lọ. Àfi èyí tí ó bá gun orí ebè. Kábíyèsí Elédùmarè. Àparò kan kò ga jù kan lọ. Àfi èyí tó bá gun orí ebè. Òwe yẹn nǹkan tó kọ́ wa pọ̀. Kí lẹ̀kọ́ tó kọ́ wa? Eléyìí tó gorí obì tó ga jù àwọn tó kùn lọ yẹn, ó já ara ẹ̀ ni o. Ìwọ náà má lajú ẹ sílẹ̀ kí àparò titi ẹ, kí àparò ẹlẹgbẹ́ ẹ kó lọ gorí ebè kó wá máa claim pé òun ga jù ẹ lọ. Tí òun náà bá gorí obì, ìwọ náà wá ọpọlọ titi ẹ tí ìwọ náà máa fi ṣe kíní tó máa fi gorí ebè o. Jára ẹ náà ń sọ fún ẹ̀yẹn o. Àparò kan kò ga jù kan lọ àfi èyí tó bá gorí ebè. Yá ara ẹ lọ́pọlọ fún ara ẹ ní brain o. Má lọ jókòó tẹ̀tẹ̀lẹ̀ o pé ẹnìkan fẹ́ wá ràn ẹ́ lọ́wọ́, ẹnìkan fẹ́ wá help ẹ o. Àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gorí ebè. Ilé tó gorí ebè yẹn ó jára ẹ ní o. Ọ̀rẹ́ ẹ tí ẹjọ́ kàwé tí ẹjọ́ lọ sí school tó jẹ́ pé ó ti ń lo mọ́tò méjì, ó ti ń lo mọ́tò mẹ́ta, ó já ara ẹ̀ ni o. Kì í ṣe gbogbo wọn ló gbèyàn sówó o. Orí òjò orí lọ o. Àwọn Tinubu ò lórí méjì o, Dangote ò lórí méjì o, Ọ̀tẹ́dọ́lá ò lórí méjì o. Wọ́n já ara wọn ni o. Jí má sùn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Àparò kan ò ga jù kan lọ àfi ilé tó bá gorí ebè. Ilé tó gorí ebè yẹn já ara ẹ̀ ni o. Jára ẹ o. Ọmọ ìyá, jára ẹ o. Má lọ jókòó tẹ̀tẹ̀lẹ̀ o. That is number 2. So ìtumọ̀ òwe ní ilẹ̀ Yorùbá ni wípé àparò kan ò ga jù kan lọ. That means wípé bí a ṣe bí ẹrú, bẹ́ẹ̀ náà la bí ọmọ. Kí èmi àti ọkọ máa máa fíìlì wípé adájọ́ ẹnìkan lọ. Ìwọ tí ó bá dá fún, oore ọ̀fẹ́ lórí gbà o, àánú lórí gbà. So àánú tó dẹ̀ rí gbà yẹn, gbogbo akitiyan ẹ òun lọ́lọ́run ṣe kíni, òun lọ́lọ́run tì lẹ́yìn. Torí tí o bá ṣe akitiyan, o ò lè rí àánú gbà o. So that is it. Number 3.
ẹni tó ní àná tó ní òní kò lè ní ọ̀la. Olódùmarè nìkan ló ní ọjọ́ gbogbo. Àwọn kan ló wà níbẹ̀ lánàá, àwọn kan ló wà níbẹ̀ lénìí, wọn ò lè ní ọ̀la. Ṣùgbọ́n òwe yìí ó ní kọmọ́ nínú. Àwọn kan ló ní àná, àwọn kan ló ní èní, àwọn kan ló máa ní ọ̀la. Àwọn tó ní àná kọ́ ló ní èní, àwọn tó ní èní kọ́ ló ní ọ̀la. Àwọn wo ló ní àná? Èyí ni àwọn bàbá wa nígbà tí àwọn wà ní kékeré nígbà yẹn tí àwa ẹ̀ sì wà nínú inú. Àwọn wo ló ní èní? Àwọn ọ̀dọ́ ló ní òní. Àwọn wo ló ní ọ̀la? Àwọn ọmọ kékeré tó ń bọ̀ lẹ́yìn wa, òun ló ní ọ̀la. So ẹni tó wá ní òní, tó wá ní àná, ẹni tó ní àná tó ní òní kò lè ní ọ̀la. Olódùmarè ló lọ́jọ́ gbogbo. Ìtumọ̀ ẹ̀ ni wípé ipòkípò tó bá bára ẹ lénìí ṣe jẹ́jẹ́, torí ipò yẹn wọ́n bá fi pìtàn. Àwọn kan ló jẹ́ IG ní 100 years ago, lónìí a ò rí wọn mọ́. Àwọn kan ló jẹ́ president ní 50 years ago, today we can't find them. Àwọn kan ló ti jẹ́ governor 50 years ago, today we can't find them. So ẹni tó ní òní, ẹni tó ní àná tó lò ní kò lè lọ́la o. So ẹ̀yin aṣebi ẹ máa rántí o wípé gbogbo nǹkan tí ẹ bá ṣe àwọn ọmọ yín máa jìyà ẹ o. Ẹnìkan ọ̀dẹ̀ lólé ayé gbó o. Ìtumọ̀ òwe ẹ̀kẹta nìyẹn wípé ẹni tó ní àná tó ní òní kò lè ní ọ̀la. Olódùmarè nìkan ló ní ọjọ́ gbogbo. Number 4. Purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá. Ọ̀rọ̀ yìí àwọn ẹ̀yin olóṣèlú ló ń bá wí. Ilé tó pọ̀ jù ní àwọn olóṣèlú ti tẹ́ nígbà tẹ́ fẹ́ campaign. A máa somi fún yín, a máa sọ̀nà fún yín, a máa ṣègbà fún yín, a máa ṣàwo fún yín, a máa ṣe kòkó bàbá ìsàsò fún yín. At the end of the day, kí lẹ ṣe? Ìdí nìyẹn tí ẹ ò fi níyì mọ́. Purọ́ níyì ẹ̀tọ́ ló ń mú wá. Nǹkan tí ò lè ṣe lọ́dún mẹ́wàá ó ló máa ṣe lénìí. Ibi tí ò dé ó sọ pé ó débẹ̀. Ìwọ tó jẹ́ wípé o ò tí ì ra mọ́tò, o lọ gbé mọ́tò ọ̀rẹ́ o lọ fi toast obìnrin. Tí ọká bá fó, àṣírí ẹ máa tú, ìyàwó ẹ máa sá lọ. Ìwọ tó lọ gbé mọ́tò ọ̀rẹ́ ẹ tó lọ fi toast obìnrin wípé mọ́tò ẹni. Ìwọ tó lọ mú ilé onílé tó lọ fi toast obìnrin, tó lọ fọmọ ọlọ́mọ lóyún nígbà tó fẹ́ wá padà sínú ilé torí wípé inú ilé pákó ló padà ń gbé, iná jó ẹnìyẹn wà ní problem. Be who you are. Be who you are. Sọ fún àwọn ènìyàn pé báyìí ni mo ṣe rí, báyìí ni mo ṣe tó. Ìgbà tí ẹ máa mọ̀ mí, bẹ́ẹ̀dì tí mo ń sùn mo ti gé etí ẹ̀, mo ti fi fọ mọ́tò. Àbí mi ò hide ẹ̀. Mo ti kọ́lé, bọ̀ bẹ́ẹ̀dì tí mo ń sùn mo ti gé orí ẹ̀, mo ti fi sí kíni, mo ti fi fọ mọ́tò, mo ti fi gẹ́gbẹ́ ẹ̀. Don't pretend, don't lie because you want to be big man. Má ṣe big man fake. Don't lose. Òwe yẹn jẹ́ kó yé yín pé kẹ́ máa lo fake life. Yes. Purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá. Bí owó lu ní kò lè pa ní, àti wà ní number 5. Igi tí a fi ẹ̀yìn tì tí kò gbé ní dúró. Bí owó lu ní kò lè pa ní. Yorùbá ní ọ̀rọ̀. Ọ̀rọ̀ wà nílẹ̀ Yorùbá. Bó wó lu ní kò lè pa ní. Bó wó lu ní kò lè pa ní. Igi tí ó fẹ̀yìntì tí ó gbé ẹ dúró, bó bá wó lu ẹ kò lè pa. Ọ̀rọ̀ rẹ̀. Now.
ẹni tí ó fẹ̀yìntì ó ṣe sí kọ́rọ̀ yẹn má yẹ ẹni tí ìwà tí ẹjọ́ ń ṣe ayé tí ò sí ìrànlọ́wọ́ kan tó lè ṣe fún ẹ. Ẹ wá ní misunderstanding ẹ fẹ́ wá fira yín sílẹ̀ ó wá ní tẹ́ bá fi òun sílẹ̀ wípé wo máa ké irọ́ ló pa torí ìgbà tí ẹ fọkànjọ rìn tẹ́lẹ̀ kò sí àǹfààní kan gidi kan tó ṣe fún ẹ. Ìyàwó tó wà nínú ilé ẹ tí ò bímọ tí ò tún níwà gidi lọ́wọ́ ó lóun fẹ́ lọ àdìgbò wà nílé àdìgbò lọ kí ni ìyàtọ̀ ẹ̀ ìgbà tó wá lọ tán ó ní tí bá lọ ní ojú ajá kí lórí burúkú ẹ wà fún nínú ilé tẹ́lẹ̀ bówólu ni kò lè pa ni bówólu ni kò lè pa ni igi tí a fẹ̀yìntì tí ò lè gbé èèyàn dúró bó bá wólu ni kò lè pa èèyàn. Ọ̀rẹ́ tí wà tí ẹjọ́ rìn tẹ́lẹ̀ tó jẹ́ wípé ìfàsẹ́yìn ló ń rí ó lóun fẹ́ fi ilé ẹ sílẹ̀ ó lóun ò bá ẹ ṣe mọ́ wọ́n náà wá lọ ń wa kókó mọ́ orí burúkú ló jẹ́ kó máa kórí burúkú ẹ̀ lọ ìgbà tó fọkàn wà pẹ̀lú ẹ tẹ́lẹ̀ kò sí wúlu ẹ̀ bówólu ni kò lè pa ni bówólu ni kò lè pa ni igi tí a fẹ̀yìntì tí kò lè gbé èèyàn dúró bó bá wólu ni kò lè pa ni. Number 6. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tí a bá rírin ká sọ pé a rí erin. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí Holy Center tí a bá rí erin ká sọ pé a rí erin. Ìwọ tí ó ń wo fìlà mi látàárọ̀ fìlà olókè mẹ́ta ó ní òmò tí ẹ mọ̀ bóyá ọba Solomoni wọ fìlà lẹ́ẹ̀kan orí ẹ ló burú eléyìí jẹ́ fìlà kéékèèké tí àwọn bàbá yín máa ń dé àwọn fìlà kúẹ́kúẹ́ so bí fìlà yẹn ṣe ga tó yẹ ṣe wọ́n sọ fún mi pé ò tí ẹ mọ̀ bóyá ọba Solomoni wọ fìlà lẹ́ẹ̀kan yìí ó mọ̀ pé ó ń sì èrè ó fẹ́ bẹnu àwọn mọ̀ pé ẹni yìí tó báyìí ó fẹ́ fẹnu gé kéré ẹni tẹ́ mọ̀ wípé ẹni èèyàn ńlá ni ẹ fẹ́ fẹnu gé kéré ilé tí ènìyàn kan kọ́ tó fáìn tó ṣe mẹ́rẹ́mẹ́rẹ́ ó wá ní kí ló kọ́ àjànàkú kọjá mo rí nǹkan fìrí tí a bá rérin ká sọ pé a rérin wo fẹ́ sọ mo kó ní láìfù nísìnyí mo kó ní láìfù wo bá ń sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ń gbọ́ ṣé ọba Solomoni wọ fìlà lẹ́ẹ̀kan ara ló máa pa ẹ́ dànù. Ore 1 2 3 ilé olókè mẹ́ta kò sí bọ́mọdé ṣeré àjàjà ọmọ ìkókó àjà ìkókó àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí fìlà ká sọ pé a rí fìlà tá a bá rókó tí o bá rókó kó sọ pé o rókó tó bá róbò sọ pé róbò tó bá rẹ́yàn sọ pé ọmọ yìí lẹ́yàn tó bá rí ìdí pariwo pé ìdí rèé tó bá rí òbò sọ pé òbò rèé tó bá rí ẹyàn sọ pé ẹyàn rèé tó bá rí ọkùnrin tó ní igi oko lọ́wọ́ eléyìí ní oko wà nídìí ẹ̀ ṣe pé kó mọ lẹ́yìn tó dóko tán tí orúkú gbogbo ojú wo tó mí hẹlẹhẹlẹ ó bá sọ pé kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí oko twin tó fi ń dómi yẹn oko tó dàbí orí ìdérí báírò yẹn rubbish ló ń jẹ́ bẹ́ẹ̀. Bíbélì ìwé tá ń kà yìí bíbélì Yorùbá yìí ń jẹ́ kó yé yín wípé ẹ má máa fẹnu tẹ́ńbẹ́lú nǹkan. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tí a bá rérin ká sọ pé a rérin tí èèyàn kan bá ṣe nǹkan tó jọ ẹ́ lójú mọ́ ẹnìyẹn lé pé nǹkan tó ṣe sàdánkátà tí ọkọ̀ ẹ bá dó ẹ nídòkúdò tí okó yẹn kanlẹ̀ lẹ́yìn tó bá ti dìde sọ wípé ọkọ mi okó wà nídìí ẹ mo kú iṣẹ́ takuntakun tí o bá rí obìnrin tó bá ní òsí pàtà òbò àwọn apáta pààrà òbò tí ò tí ì dórí lẹ́yìn tó bá dó obìnrin tán sọ pé arábìnrin mọ́káfònù wà lóbò ẹ̀ ṣé o gbé mọ́káfònù sóbò ni
kàkàkà lójú ogun pọ́nlé pẹ́pẹ́ òbòrè jẹ́ kó mọ̀. tó bá rí obìnrin tó ní sàpàtà ìdí àwọn agbá kan ìdí jẹ́ kó mọ̀ wípé ó ní ìdí rèé. tá a bá sọ àjànàkú kọjá mọ orí nǹkan fèrè sọ pé arére èdìdì ni. The last proverb for the day. Ọ̀kẹ́rẹ́ jẹ ẹyìn, ọ̀kẹ́rẹ́ sun ihá. Ohun tí a bá jẹ là ń sun. Kábíyèsí Elédùmarè. Èdìdì wà ní òwe Yorùbá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, yé ọgbọ́n àtòkè wá, yé kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá, yé kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. Ọ̀kẹ́rẹ́ jẹ ẹyìn, ọ̀kẹ́rẹ́ sun ihá. Ohun tí a bá jẹ la máa sun. Gbogbo yín lẹ mọ̀ nǹkan tó jẹ́ ẹyìn, bọ̀ kìí ṣe gbogbo yín lẹ mọ̀ nǹkan tó jẹ́ ihá. Ihá ni kíní tó máa ń yọ kúrò lára ẹyìn nígbà tó bá ń ṣe epo. Àwọn kan máa fi ń dáná. Tó bá ti lẹ̀pọ̀ báyìí, ihá nìyẹn. Ìtumọ̀ òwe yìí ni wípé ẹyìn lọ̀kẹ́rẹ́ jẹ, òun ló fà tó fi sun ihá. Ẹni tó bá jẹ gbì ló máa kú gbì. Nǹkan tó bá gbì òun ló máa ká. Iṣẹ́ tó bá ṣe òun ló máa gbèrè ẹ̀. Ìwà ẹbí tó bá hù wàá jèrè ẹ̀. Ìwà dáadáa tó bá hù wàá jèrè ẹ̀. Torí wípé ọ̀kẹ́rẹ́ jẹ ẹyìn ló fà tó fi sun ihá. Tí ò bá jẹ ẹyìn kò lè sun ihá. Kábíyèsí Elédùmarè. Ẹ ń wo Bíbélì Yorùbá bó ṣe ń dùn létí yín. Nǹkan tí o bá jẹ òun ló máa yàgbẹ́. Nǹkan tó bá gbìn òun ló máa ká. Ẹ rí ọ̀rọ̀ Yorùbá, gbogbo òwe tá a pa látàárọ̀ báyìí tó jẹ́ ti Yorùbá yìí, ó ní kẹ́ lọ pààyàn. Kí ló wá dé tí ẹ̀yin ènìyàn tẹ́ fi ń sá fún nǹkan bàbá yín? A ti dé báyìí o, a ti dé sílẹ̀ Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. A fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ. A fẹ́ kí ẹ̀yin èèyàn mọ ẹwà tó wà nínú ọ̀rọ̀ Yorùbá. Irúfẹ́ eléyìí báyìí, ká ní pé gbogbo wa la gbọ́ ọ̀rọ̀ tó wà níbí yìí. Tí a bá wà láàrin Ghana, tá a bá wà láàrin Hausa, àwọn èdè táwọn máa jù fúnra wa léléyìí, ọ̀rọ̀ wa ti yéra wa. A ò ní ìdí àti sọ simple Yorùbá. Kí bá sọ fún ẹ wípé tó bá ń ṣe kankan lọ, tí bá sọ fún ẹ wípé ọ̀kẹ́rẹ́ jẹyìn, ọ̀kẹ́rẹ́ sun há. Mo gbọ́dọ̀ síra ró wípé kò dá o. Tí bá lọ ṣèkà fún ẹni yìí, mo máa jèrè ẹ o. Nǹkan tí mo try àti sọ fún ẹni. Ṣùgbọ́n láì jẹ́ pé àfìdítò afẹnutò kò lè yé wọn. Ó dẹ̀ gbéra ẹ lọ́mọ Yorùbá. Àwọn ọ̀rọ̀ ìyá bí ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ṣé táà tí mo ṣe program ilé ẹ̀kọ́ máa ń gbẹ̀kọ́ mọ́? Òwe wọ̀nyí ló yẹ ká máa fi bára wa sọ̀rọ̀. Ok? Òwe yìí. Nígbà tí ilé ìyá alágbájá tó bá ń na ọmọ ẹ̀, tí bá débẹ̀. Ìyá alágbájá
ọ̀gẹ̀dẹ̀ dúdú ò mà yá bùsán ó ti tán kò nídìí kí n parí ẹ̀ àwa màmá yẹn wá ṣe báyìí pé ọmọ burúkú kò sí lù pa a ò ní ìdàtí rojọ́ púpọ̀ ó mà ṣe o Yorùbá nígbà tí a bá wà láàárín ọ̀pọ̀ èèyàn tí ògo ẹnìkan tayọ àwa rẹni tó ń lara ẹ̀ a kàn jú fún ni ọ̀rẹ́ mi àparò kan ó máa ga jù kan lọ èyí tó máa gerí ebè òun ló máa ga jù tàwọn tó kùn lọ ó jẹ́ káwa náà wá bá ṣe máa gorí ebè ẹ ń gbọ́ ó ní ìdíwé tí Yorùbá máa fi sọ ọ̀rọ̀ ẹ máa lù ẹ́ sẹ́rí èdìdì tó wà ní Yorùbá spirit ni agbá kan ni tọ́rọ̀ ẹ bá lù ẹ́ tí ò bá fẹ́ gbọ́rọ̀ wá gbọ́rọ̀. Ìgbà tá a bá wà láàárín àwọn àgbájọ tẹ́nìkan bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ lálẹ̀ èmi ni gbá èmi ni àwo èmi ni kòkó bàbá ẹ̀ sásùn èmi ni gbá bọ̀dá lágbájá purọ́ òun níyì àwa gbójú sókè ẹ̀tẹ́ ni mú wá aṣèraró Yorùbá ń dùn mọ́ mi omi yàn mí omi gbádùn mọ́ mi ò pàrọ̀ omi yàn mí o Yorùbá omi yàn mí o Yorùbá omi dùn mọ́ mi òwe Yorùbá wọ̀nyí omi dùn mọ́ mi pàrọ̀ omi yàn mí o yeyeyeye omi yàn mí o òwe Yorùbá omi dùn mọ́ mi. ṣe ń rí àwọn inspiration tó wà nínú ọ̀rọ̀ Yorùbá tẹ̀yìn lọ gbé sọnù táwọn kan lọ ń fẹnu bàjẹ́ fún yín wípé Yorùbá yẹn bẹ̀rẹ̀ dèrèdè ló wà níbẹ̀ kì í ṣe kan gidi tẹ́ wá lọ ń so òyìnbó òfò. ó mà ṣe o. ẹ bá débì kan tàbá rí ẹnìkan tó ti wà lọ́dọ̀ olówó kan tipẹ́ ó bá fọ mọ́tò ó bá faṣọ ó bá ṣe gbá ó bá ṣàwo olówó yẹn wá ń bá ọmọ yẹn wí wo sọmọ pé èmi ló ń fún ẹ lóúnjẹ látọdún mẹ́wàá tó ti wà lọ́dọ̀ mi èmi ló ń bọ́ ẹ tó bá ṣeré dérédé màá ń lé ẹ kúrò níbí màá ṣe gbá màá ṣàwo wàá kàn ju ọ̀rọ̀ yẹn fún ni ẹlú arákùnrin brọ́dà mi wọ́n dá mọ́ ní lóhùn bí owó lu ni kò lè pa ni igi tí a fẹ̀yìntì tí ò lè gbé ni dúró owó lu ni kò lè pa ni gbọ́nà ẹjẹ́ kó lé ẹ jáde Ọlọ́run láàánú mi sí ẹni tó ti wà lọ́dọ̀ ẹ̀ látọdún mẹ́wàá tó lè ràn ẹ́ lọ́wọ́ jẹ́ kó kórí burúkú ẹ̀ kó máa lọ. bówó lu ni kò lè pa ni bówó lu ni kò lè pa ni igi tí a fẹ̀yìntì tí ò lè gbéyàn dúró what is the value man. ẹ gbọ́ nǹkan tí Yorùbá ń sọ ẹ gbọ́ lẹ́tà tí Yorùbá kọ fún wa lónìí ẹ rí ìdìwé tí ọba Solomoni fi mú ọ̀rọ̀ Yorùbá ó máa dùn mọ́ àti gbọ́ ó ní ìdìwé tí a máa fi máa mú kí ni ọ̀rọ̀ èdìdì ni kí ni ó ní ìdìwé tó máa fi ó níbi tó máa ti hàǹgì ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ á dùn ún gbọ́ létí ẹ̀ á ní mínì. nígbà tí àwọn ọ̀rẹ́ mẹ́ta bá kóra wọn jọ
ó rí ilé tí àti ẹ sọ pé òun kọ́ ọ̀rẹ́ ẹ ó rí ilé tó ń kọ́ ilé rídìrídì tó kọ́ yẹn wàá kàn jó fún wọn láàrin ni wípé ẹ̀yin ọ̀rẹ́ mẹ́ta àjànàkú kọjá mo rí nǹkan fìrí wọ́n gbóhùn sókè kí ni mà ní tíráàdì sọ tí a bá rírin ká sọ pé a rírin ìwọ ló bá fẹ́ gùn kí má fẹnu bà tẹnìkan jẹ́ o ìwọ ló bá fẹ́ ṣe nǹkan tó dá má fẹnu bà nǹkan tí ẹni tó dá ṣe jẹ́ tá bá rí ẹni tó kọ́ yàrá ẹyọ kan jẹ́ ká pọ́nlé ilé nílé ń jẹ́ tá bá rírin ká sọ pé a rírin ó rí mọ́tò tí àbúrò ẹ wọ̀ ó rí mọ́tò tí ọ̀rẹ́ ẹ wúrà ni mọ́tò tí ò ní bírèkì mọ́tò tó ti wọ́ nídìí yẹn àjànàkú mà kọjí bí a bá rírin ká sọ pé a rírin bẹ́ẹ̀ ni ó bá àwọn alábòsí wí ó mà ṣe o ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wá sẹ́rí ọba Solomoni yẹn báwo la ṣe lè ṣe tó jẹ́ pé àwọn èèyàn tẹ̀ ní wò lórí Instagram mọ́ tó wọ́n ní gbúrú ẹ̀ mọ́ ẹ̀yin ọ̀rẹ́ ọ̀kẹ́rẹ́ jẹ́ ẹ̀yìn ọ̀kẹ́rẹ́ sun ìhà ọ̀kẹ́rẹ́ jẹ́ ẹ̀yìn ọ̀kẹ́rẹ́ sun ìhà wọ́n ní kí ni lè tíráàdì sọ ohun tí a bá jẹ wọn láwọn máa sùn gbìn nǹkan tó bá gbìn olúwa máa ká nǹkan tó bá ṣe fún lágbájá yìí ó máa padà máa ṣẹlẹ̀ sí ẹ ẹ wo nǹkan tẹ́ gbé sọnù ẹ wo àwọn nǹkan tí ẹ gbé sọnù ẹ wo nǹkan gidi tí ẹ gbé sọnù ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín lálẹ́ yìí òun ni wípé sẹ́rímà tí mo gbé wọlé yìí Ọlọ́run jogún ìmọ̀ àti òye fún ó dẹ̀ mọ òwe dáadáa mo fẹ́ kẹ́ pé mọ̀ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nísìn ẹ má pè mí o tẹ́ bá mọ̀ pé fẹ́ ràn mí lọ́wọ́ tí ní pé ká máa fún mi lówó bí mo ṣe pin account yẹn nǹkan tó lè fi fẹ́ mi nìyẹn ẹ pé mọ̀ nìyẹn kẹ́ bá mi béèrè kan tó need fún ìwé òwe yẹn mo fẹ́ kó ṣe ìwé òwe yẹn jáde ó ní òun ti ní òwe bíi 3000 sílẹ̀ mo fẹ́ kó gbé ìwé yẹn jáde kó ṣe ìwé yẹn jáde èmi ọba àgbáyé máa fọlọ tí ara mi láti máa fi kọ́ ẹ̀yin ènìyàn bẹ́ẹ̀ ni so ẹ bá mi pè é wípé kí nìkan tó máa need nínú ìwé tó fẹ́ ṣe yẹn kí nìkan tó dá dúró mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi fún ní support ẹ má gbàgbé pé mo sọ fún yín pé má nìyẹn ẹsẹ̀ kan ni wọ́n ní wọn ò ní ẹsẹ̀ kejì wọn ò lè rìn rárá níṣẹ́ ni wọ́n máa ń gbé wọn ẹ wo ògo tí Ọlọ́run gbé sí wọn lára ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn ẹ má bá mi pè má nìyẹn ìjọ ẹ má bá mi ta lọ́rẹ kí ẹ jẹ́ ká encourage ẹ because man ẹ máa wúlò fún Yorùbá púpọ̀ ọmọ Yorùbá àtàtà ni ó gbọ́ Yorùbá níwájú ó gbọ́ lẹ́yìn so tẹ́ bá fẹ́ pè má nìyẹn lórí ọ̀rọ̀ ìwé tó fẹ́ ṣe yìí mi ò ní kẹ́ advice ẹ o owó ní kẹ́ fi ràn lọ́wọ́ o mi ò fẹ́ advice ò sínwín o ìwọ tó bá wọn kò fẹ́ ràn lọ́wọ́ o ní owó o ní nǹkan tó lè fi ràn lọ́wọ́ tó bọ̀ kàbí kẹ́ o fẹ́ ṣàánú fún o fẹ́ ṣoore fún because má nìyẹn ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ni ó wúlò fún nọ́mbà ẹ̀ lélẹ́yìí ẹ pè sórí nọ́mbà yìí 080 69 31
6812. Yes, ta lọ́lọ́run yìí. So she have a lot of things to do for Yoruba land. Yes. So bó ṣe rí nìyẹn. So tó bá sì wá ń bí ẹ máa need kẹ́ send request kẹ́ wá kí àwọn ènìyàn. Yes, kó ló di pé máa kí wọn ó ní ìtàn kan tó fẹ́ pa fún yín kí tó máa lọ ní ilẹ̀ Yorùbá náà tún ni. Màá sáré pa ìtàn yẹn fún yín ní ráńpẹ́. Ó yí Ọlọ́run máì tí kúrò ń bí o. Máa gbé wọlé padà sí kẹ́lẹ̀ wá dágbére fáwọn èèyàn. Wọ́n pe igi kan ní igi kòkó. Yes, ẹ jẹ́ kí tó padà pé nọ́mbà ẹ̀ sí 08069316812. A nídi ìwé òwe ti Yorùbá. A fẹ́ kó ṣe jáde ká tẹ̀ fi yẹn ràn lọ́wọ́ kó náà lè máa rí nǹkan mọ ọ̀rọ̀ mú lọ sẹ́nu. Ó níyàwó dẹ̀ náà máa o. Ṣùgbọ́n ẹsẹ̀ kan òun ni wọ́n ní. Mo dẹ̀ mọ̀ pé ká ní pé owó wà gan ni ẹsẹ̀ ẹ̀kan yẹn ó máa nídìí ó máa ní solution tó bá wà. Yes, ẹ̀bù tó wà lára ẹ̀yẹn ó pọ̀ ó ti lágbára jù. Ìdí nìyẹn tí mo fẹ́ fi gbogbo okun tí mo ní láti fi ran arákùnrin náà lọ́wọ́ kéde kó dé òkè because ó wúlò fún ilẹ̀ Yorùbá ògo Yorùbá ni. So ẹ̀yin ènìyàn ẹ jọ̀ọ́ ẹ ràn lọ́wọ́ ẹ pé mi ò ní kẹ́ send owó ẹ̀ sákàǹtì mi ẹ pé kẹ́ béèrè pé kí ló fẹ́ tí ìwé yẹn máa fi di ṣíṣe ní kíákíá 08069316812. Ìwọ tó bá dẹ̀ mọ̀ wípé wo dẹ̀ ní kankan míì tó lè fi ràn lọ́wọ́ tí iṣẹ́ yìí máa lè fi free fún láti ṣe tó máa lè because ó máa wúlò fún Yorùbá ní ọjọ́ iwájú. So ẹ̀yin olówó ibi tó yẹ kẹ́ máa náwó yín sí nìyẹn. So tabari ẹni tó ní ògo ẹ jẹ́ ká ran ògo ẹ̀ lọ́wọ́. So that's it. So igi kan wà tó ń pè ní igi kòkó. Ẹ̀yin tẹ́ bá ti lọ sóko rí ẹ máa mọ igi tó ń pè ní igi kòkó. Sẹ́ẹ̀rí igi kòkó yìí gbogbo igi tó wà nínú igbó òun ló tọ́ igi kòkó dàgbà. Kí ni mo wí? Gbogbo igi tó wà nínú igbó pátá òun ló tọ́ igi kòkó dàgbà. Ṣùgbọ́n igi kòkó kò jẹ́ kí igi kankan gbérí lábẹ́ òun. Ẹ̀dá ẹlòmíì nìyẹn. Ẹlòmíì àwọn kan ló sọ di olóríire. Ṣùgbọ́n kò fẹ́ kẹ́nibọ́dì kó gbérí lábẹ́ òun. Ìdí nìyẹn tí ayé fi ń ká èso igi kòkó jẹ. Gbogbo nǹkan tí igi kòkó náà wà máyà tó fi sọlá tó fi ṣe gbogbo ẹ̀ tó bá tó àkókò ọjọ́ òní tó sọ àwọn ọmọ aráyé máa dé máa ká gbogbo èso ẹ̀. Ewé orí à ń wọ̀rọ̀. Gbìn! Èdìdì wà ní ilẹ̀ Yorùbá. Èdìdì ṣe kíni? Ó wà ní ilẹ̀ Yorùbá. Òwe yìí ò ní dúró a sì ń bá lọ ni. So tó bá tún dọ̀la a máa tún máa continue. So ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún yín. Mo máa gbé arákùnrin yẹn wá sókè padà kó wá dágbére fún wa. Ìwé yẹn we need it fast. Kí àwọn ọmọ wa lè máa kà á. Prógrámù yìí ẹ máa kí rẹ̀wẹ̀sì mú mi lórí ẹ̀ o. Ẹ ti mọ̀ pé owó ló ń jẹ tèmi o. Tí bá ṣe ń pin account number mi yẹn ẹ jẹ́ kó owó máa wọnú ẹ̀. Because ó tún lè yí lọ́la kí tó yé bírí pé mi ò ṣe mọ́. Ibi tí mi bá ti ń rí owó mi ò kì í jókòó síbẹ̀, problem mi nìyẹn. Èmi àti owó lájọ ń rìn. Èmi àti owó lájọ ní business. Kẹ́ má bàa sọ pé bẹ́ẹ̀ àìgbọ́. Mi ò lè máa lo gbogbo time mi fún yín kí má lè rí gain kankan látọ̀dọ̀ yín
ẹ ò wúlò fún mi nìyẹn, mi ò dẹ̀ ṣetán àti wúlò fún yín. Tí bá ti ń pin àkáǹtì mi ẹ máa fi owó sí, because owó ni mo fi ń ra data, owó ni mo fi ń fóònù mẹ́ta tí ẹ ń wò yìí, fóònù mẹ́ta tí ẹ ń wò yìí 3 days 20,000 ní fóònù kọ̀ọ̀kan data tí máa rà sí. Mo wà lórí TikTok, mo wà lórí Instagram, mo wà lórí Facebook at the same time. Kò dẹ̀ kí n kú. Fóònù tẹ́ ń wò yìí kò sí ìgbà tó send message sórí ẹ̀ tí ò ní wọlé. So bó ṣe rí nìyẹn. So ó yé Ọlọ́run. Now you can come up. I send the request. Kẹ́ wá dágbére fún àwọn ènìyàn ká máa lọ fún tòní. Ó tún dọ̀la nìyẹn. Àbọ̀n ti kúrò ń bí ni. TikTok. Oyè Olúwa o. Ọ̀rọ̀ ayé mi o. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Adúpẹ́ f'Olódùmarè. A kó ètò látàárọ̀. That's very good. Ǹjẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ bá wa jẹ̀bi ètò náà. Ojúmọ́ ò ní mọ́ kí balùwẹ̀ má gbọ́ rẹ tiẹ̀. Ojúmọ́ ò ní mọ́ kágìtàn má gbọ́ rẹ tiẹ̀. Tá a bá gbálé tá a gbáta àkìtàn la máa ń darí ẹ̀ sí. Ọ̀dà ìtọ́ tẹ́ ẹ rí kò kì í dá ahọ́n. Ọ̀dà ohun rere ò ní dá gbogbo wa o. Ọmọ aráyé adarí ohun rere sọ́dọ̀ wa o. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Ǹjẹ́ agbésitán agbé ń roko agbé lọ́n dáró? Àlùkò ṣe tán àlùkò ń roko àlùkò lọ́n kó sùn. Lèkélèké ṣe tán lèkélèké ń roko lèkélèké lọ́n kẹfun. Torí àgbè ló laró ìrìn àlùkò ló lò sùn lèkélèké ló lẹfun. Títí ọ̀la tátùn máa pàdé lórí Instagram ń bí báyìí bákan náà. Ilé òní lè yín ọ̀dẹ̀ òní náà yín tó fò tarùn yóò máa gbénùgbẹ́wò yín tòwó tọmọ yóò yàlé wa bá gbogbo wa. Ó dàbọ̀ o ká pàdé láyọ̀. Ẹ pè nọ́mbà yín fún àwọn ènìyàn. Fóònù nọ́mbà mi ní 080 69 31 68 12. Lẹ́ẹ̀kan sí 080 69 31 68 12. Kò jẹ́ bó jẹ́. Ọ̀dà. So ẹ̀yin tí ẹ wà nínú ilé ó yá ẹ mú bá ìròyìn. Kẹ́ ẹ kọ account number wọn sílẹ̀, wọ́n máa pe account number wọn sìn. Bóyá ẹ fẹ́ ta wọ́n lọ́rẹ, bóyá ẹ fẹ́ fún wọn lówó. So ẹ kọ account number wọn lélẹ̀ ó yá ẹ pé. First Bank 31 52 38 13 04. Lẹ́ẹ̀kan sí First Bank 31 52 38 13 04. Ẹ pè lẹ́ẹ̀kan sí. First Bank 31 52 38 13 04. Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ní rí dààmú. Nurudeen Adédìgbé ló máa gbé wá. So ẹ̀yin tẹ́ bá fẹ́ ta wọ́n lọ́rẹ ẹ ta wọ́n lọ́rẹ, Ọlọ́run náà á ta yín náà lọ́rẹ o. God bless you all. Bye for now.